ẹ kú níbẹ̀ làǹkárá lé ẹ káàbọ̀ làǹkárá òde ẹni tá a bá ti di pé ọjọ́ mẹ́ta láti gbé ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta olúìfẹ́ olúwa ṣe ọmọ àkànjí ẹ wò ó ọ̀rọ̀ tí mò ń bá lọ bọ̀ nípa ọkọ ìyá mi ẹ má gbàgbé o wípé ìyá òun ti kú òun ò mọ bàbá òun o òun àtàbúrò òun ni ọmọ bàbá kan náà gẹ́gẹ́ bí ìyá òun ṣe sọ ọmọ tí ìyá òun bí lọ́wọ́lọ́wọ́ ọlọ́mọ aláàjì ni aláàjì jẹ́ ti máa ń béèrè pé báwo lára àwọn báwo ni sáwọn wà òkè ìgbà tí àwọn ti kú lẹ́yìn ìgbà tó pẹ́ díẹ̀ sí òun ò tí ì ju ọmọ ọdún 12 lọ nígbà tí ìyá òun ṣaláìsí òun ò tí ì pé 12 years ó kù díẹ̀ wọ́n ní lẹ́yìn ìgbà tó aláàjì stop ọjọ́ yẹn wọ́n sinmi wọ́n tó pọ́sẹ̀ mi lẹ́yìn ọ̀sẹ̀ 2 sí 3 aláàjì bá pè òun níjọ́ kan òun bá wá aláàjì wá ní kóun tilẹ̀kùn lẹ́yìn òun ní kí ni tilẹ̀kùn lẹ́yìn òun bá tilẹ̀kùn lẹ́yìn wọ́n bá ní kóun wá òun bá lọ bá wọn ó ní aláàjì wọ ṣòkòtò yẹn ó níbi short nǹkan ọmọkùnrin wọn ó wà níbi ẹ̀gbẹ́ wọ́n bá ní kóun máa tẹ̀ ó lóun wá ń tẹ̀ òun tẹ̀ bóun ṣe ń tẹ̀ aláàjì ń fọwọ́ ra òun lára òun ṣaragírí wọ́n fọwọ́ ra òun lára òun ṣáà ń yí ara òun ó fọwọ́ ra òun lára òun yí ara òun aláàjì ń tẹ̀ nǹkan mọ́ ọ́n ní kó máa tẹ̀ nǹkan mọ́ ọkùnrin àwọn lòun tẹ̀ wọ́n tó jẹ́ ẹ̀kan náà aláàjì wa ní ṣé òun ò láìkì nǹkan táwọn ń ṣe fún òun ó ní wọn sọ pé kì í ṣe bẹ́ẹ̀ àmọ́ òun ò understand ni wọ́n ní torí nǹkan táwọn ń ṣe fún òun yìí torí tẹ́ làwọn ṣe ń ṣe àwọn fẹ́ kó enjoy àwọn fẹ́ kó gbádùn àwọn ò fẹ́ kí kó máa jìyà fún anything wọ́n sọ pé mọ́mí òun sọ pé kí èèyàn máa ṣe nǹkan báyìí pé kò dáa òun ṣé mọ́mí ẹ̀ wà nígbà yìí sí mọ́mí ẹ̀ ti kú aláàjì ní pé lórí gbogbo àwọn lẹ́yìn aláàjì làwọn máa ń pè wọ́n aláàjì làwọn máa ń pè wọ́n lóun ṣáà aláàjì wọ́n ní pé kó máa tẹ̀ nígbà tóun tẹ̀ lòun ṣáà ń tẹ̀ ẹnìkan wà pẹ̀lú òun kókókókó tá ni ẹ́ ó lóun Samod kí ló fẹ́ kò sí nǹkan kan bẹ́ẹ̀ bí ilé nǹkan kan máa lọ tó bá ṣe tọ́ máa pè é ó bá lọ nígbà tó pẹ́ díẹ̀ àwọn ṣáà wà ń bẹ̀ àwọn ṣe nǹkan òun tó ń tẹ̀ lọ wọ́n sọ pé aláàjì èmi ni Samod ń béèrè jẹ́ kí n lọ bá wọn kọ́ ni Samod ń béèrè má tẹ̀kọ́ tó ń tẹ̀ ọmọ kékeré tí ìyàwó wọn yẹn bí fún aláàjì ìyẹn ìyálé ìyá àwọn ló jẹ́ òun ni ó wá kanlẹ̀kùn pé òun ni Samod yẹn tó ń lé padà lọ yẹn olúìfẹ́ olúwa ṣe ọmọ àkànjí ẹ̀wù lọ́wọ́lọ́wọ́ báyìí kankan ṣẹlẹ̀ ní àdúgbò tí stúdíò wa wà tẹ bá rí pé ó yẹ kí n ti post látẹ̀kùn tẹ bá ti pójú mi yàtọ̀ lẹ́nìí àwọn lápkà tí mo sọ fún yín wọ́n wá disturb mi lẹ́nu látàlá ó ṣe àwọn ṣáà wá stúdíò tẹ bá rí stúdíò wa ó kéré o wọ́n ṣáà wá lẹ̀ nǹkan oríṣi wọ́n ṣáà wá lẹ̀ nǹkan mọ́ wọ́n wá lẹ̀ nǹkan ìyẹn lèmi rò lọ́wọ́ ibi tí mo jókòó sí bí ọmọlébọ̀ mi tó wà wájú ọ̀dọ̀ mi yẹn ó ṣe sáré wá nìyẹn ẹ ṣílẹ̀kùn ló ṣẹlẹ̀ wọ́n ní ẹni tí bàbá wọn gbà sí ilé o ní ilé nínú flower woman palace room serve yẹn pé ó ti kú síbẹ̀ báwo lẹ ṣe mọ̀ pé ó ti kú àbúrò ọkùnrin kékeré ìmọ̀ òun rí pé ó ní láti àárọ̀ àtàná gan lòun ti rùn ní ọ̀dọ̀ àwọn náà pé kí ló ń fọ òórùn àwọn aṣílẹ̀kùn windo gbàtà àwọn pẹ́yẹ́ntì àwọn wá jáde àwọn pé kí ló lè fa òórùn yìí báyìí àwọn wá tọ́lá àwọn méjì péré lọ́rùn òkú ìkékeré yẹn wá bọ́ sórí mọ́tò dáàdì wọn ó wá fi wo inú lébọ̀ wọn yẹn nígbà tó máa wo bẹ̀ ó ṣe bá òkú tẹ́láǹtì bàbá wọn ó ṣe bá ń bẹ̀ nìyẹn òun ti wú síbẹ̀ ó ṣe wá bá mi ní èmi ò lè débẹ̀ o but immediately mo ṣe fídíò mo make report nínú fídíò mi wọ́n ní mo pe bàbá wọn ní pé ká lọ pe èèyàn kan báyìí wípé òun bọ̀ mo fẹ́ lọ sí police station a lọ pé ẹnìyẹn dé àwọn náà mi ì débẹ̀ o bí tí mo dúró sí níwájú studio lèmi dúró sí wọ́n lọ wo ẹnìyẹn nulẹ̀ nígbà tó máa dé nulẹ̀ wọ́n ní kó tù ú wọ́n sọ oríṣiríṣi báwọn ṣe bá wọ́n ní èsì tó wà nínú ilé yẹn ó dé ní 1000 tó ti wà nínú ilé wọ́n dẹ̀ ti tilẹ̀ ó ti ti ilẹ̀kùn ó ti ti nẹ́ẹ̀tì ẹ̀ o nìkan ló dẹ̀ ń gbélé
bí mo ṣe ń gbọ́ gan Yorùbá yẹn mọ àwọn ẹbí ẹ̀ ó ṣàfẹ́ bí ni so ó ní nǹkan kan tí ìgbà tí mo tún wá lọ fọ̀rọ̀ wá nìkan lẹ́nu pé ẹni tí mo lọ bá pà ìbẹ́ ní kí wọ́n á pè yín wá ó lóun kọ́ lóun jẹ́ ẹni tó ní kí wọ́n á pè pé ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ ìyáálé òun ni pé bẹ́ẹ̀ ni wọ́n lọ mo á sọ fẹ́ ni ẹ pé nǹkan báyìí ló ṣe nílé àwọn bàbá tó bá ní àbọ̀bọ̀ yẹn àwọn ọ̀dẹ̀ mẹ́bí ẹ o wípé ọ̀dọ̀ ẹni báyìí ló ń gbé tẹ̀tẹ̀lẹ̀ ìgbà tí wọn mẹ́bí ẹ tí ò máa ń ẹbí wọn ní pé kó kúrò nílé àwọn ṣẹ̀rí báyìí wọn ní pé ó máa sọ pé òun sáfẹ́ bí ó ní kankan tó máa ń ṣe wọ́n ní ẹbí òun òun sá fún ṣẹ̀rí báyìí ó sáfẹ́ bí nìsín tí wàá ṣaláìsí sínú ilé àwọn tó lọ ń wò ń pariwo ni látọjú wíńdò ni o ó tilẹ̀kùn mọ́ra ẹ̀ sínú ilé ni ẹjọ́ tẹ bá jẹ́ single mother náà mú àwọn ọmọ yẹn sọ́dọ̀ má jẹ́ kó jẹ́wọ́ nìkan tó bá jẹ́ single father náà mú yàn sọ́dọ̀ má jẹ́ kó jẹ́wọ́ nìkan àti pé ọkọ àtìyàwó ẹ jẹ́ kájọ máa fìfẹ́ bára wa lò á lè mọ́jà o ìjọ ò wáyé o ìjọ nítorí Ọlọ́run stereotype díẹ̀ ṣe pàtàkì kẹ́ tó fẹ́ra yín ẹ̀yọ́ stereotype ara yín wò ṣe é bára mu nítorí wípé lágbára lọ́wọ́ Ọlọ́run àní fọjọ́ lọ́jọ́ ládẹ̀ ní bímọ tó máa jẹ́ àgbàná fún wa o so